so ó wá ní kí ọ̀rọ̀ tóun àti Arífá fẹ́ sọ yìí ṣé Arífá lè búra over the phone. Arífá sọ pé òun ò lè búra. Ẹ jẹ́ n sọ ti kábíyèsí PA. Nǹkan tó yẹ kí tí mi gbọ́ máa kí ìbẹ̀ sínú ara mi bọ̀ mi ò ní lè búra fún yín ẹ má bínú mo ṣèlérí fún yín pé kò ní dèjà. Àrífálá bàbá yẹn wá tún sá ó ní Àrífálá. Wọ́n ní mo mọ̀ pé you are a man of your own. You are a man of your own. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti fẹ́ máa fi ibẹ̀ ló pọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Wọ́n wá béèrè lọ́wọ́ Arífá pé èló ló fẹ́ èló ló need èló ló fẹ́. Wọ́n ní kó name price yẹ wípé èló ló fẹ́ name your price. Wọ́n náà wọ́n ti fún ẹ ní ọjọ́ mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o rò ó. Àwọn fún ẹ ní ọjọ́ mẹ́ta kó o lọ rò ó kó o lọ ronú pìwàdà bóyá o máa gba owó ẹ̀jẹ̀ kó o wá name price ẹ kó o ní kó fún ẹ ní 30 million. Kó o wọ́n náà wá lọ ra mọ́tò bóyá mọ́tò yìí ò ní pààyàn dànù. Wọ́n ní kó rò ó wípé opportunity leléyìí tó níyìí rò dáadáa opportunity leléyìí tó níyìí. Ẹ ń gbọ́ mi Àrífá ẹ̀kálẹ́ ọ̀rọ̀ ẹ̀kálẹ́ ọ̀rọ̀ kí ẹ̀ kábíyèsí ló sọ̀rọ̀ ẹ̀kálẹ́ sà ẹ̀sà mo fẹ́ kó mọ̀ kankan ní o lórí mo dà pé orí program tó wà yẹn ní tèmi àti ẹjọ́ sọ ní ìmọ̀ gbọ́dọ̀ gbọ́n kankan bí bẹ́ẹ̀ kọ́ ó fẹ̀mí ààrẹ wíwu ni o. A máa play voice note sí PA Ọba Saheed Elegushi. Ẹ̀yin èèyàn wa akínkàbọ̀ sórí ìkànnì Bilos Space TV. Èyí tá tún wálé ní ó tún yàtọ̀ voice note lágbé wá sí orí channel wa. Ó lágbára díẹ̀ voice note láti Palace Ọba Lekki lórí ọ̀rọ̀ Mohbad náà ni ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ arákùnrin kan tó ń pè ní Arífá tó wà ní orí TikTok ó lè ṣe takuntakun fún justice yìí so òun ni ó gba receipt call láti Palace tó jẹ́ pé wọ́n fẹ́ di ọ̀rọ̀ gbọ́bí sí omi kan láti Palace sí ọ̀dọ̀ Arífá so ọ̀rọ̀ yẹn ó pọ̀ gan gidi oríṣiríṣi àṣírí ló tú ní orí nípa voice note wọn tó jẹ́ ká jọ ká farabalẹ̀ ká gbọ́ ohun tí wọ́n tó wà ní voice note wọn àti ohun tí ìsẹ́ńtà ètò tó táwọn òye náà kó tó fẹ́ sọ. kẹwo threatening tí wọ́n threatening lé ayé wa lórí pé wọ́n pa Mohbad. ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like kẹ́ bá wa comment ẹ̀yẹ̀ yan wa ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé. evidence lè nsìn. ẹ jọ̀ọ́ ẹ bá mi mute. Ẹ jọ̀ọ́ ẹ bá mi mute tẹ́ bá fẹ́ gbádùn voice note yìí. Hello Arífá. Hello. Hello Arífá. Hello. Ẹ ń gbọ́ mi. Arífá. Ẹ kálẹ́ bàbá. Mo dà pé orí tó. Eléyìí kọ́ ni first ẹ má bínú. Hello Arífá. Hello. Hello Arífá. Hello. Ẹ ń gbọ́ mi. Arífá. Ẹ kálẹ́ bàbá. Ẹ kálẹ́ ọ̀lẹ́ kí ẹ kábíyèsí ló sọ̀rọ̀. Ẹ kálẹ́ sà. Ẹ sà. Mo fẹ́ kó mọ̀ kankan ní o. Òun kọ́ tún kọ́ lélẹ̀. Hello. Arífá. Mo ń gbọ́ yín. Tí o rò pé tí mo
ẹ tó bá rí bẹ́ẹ̀ mo download ẹ mú bọ̀. ó máa mí ní ẹ̀ka lẹ́wọ̀n ẹ̀ka lẹ́wọ̀n kí ẹ̀ kábíyèsí ní sọ̀rọ̀ ẹ̀ka lẹ́wọ̀n ẹ̀ka ṣé ẹ gbọ́ ilé clearly. mo fẹ́ kó mọ̀ kankan ní o lórí mo dà pé orí program tó wà yẹn ní tèmi àti ẹjọ́ sọ ní ìmọ̀ àgbọ̀dọ̀ gbọ́n kankan níbẹ̀ ẹ̀kọ́ ó fẹ̀mí ààrẹ wíwu ni o. ìyẹn ní nọ́mbà 2. àbí pé àǹfààní tá a fún ọ ní ọjọ́ mẹ́ta lóòótọ́ òfu alẹ́ sí báyìí òpó ọjọ́ mẹ́ta mo tún lè fún ọ ní wọ́n ní pé mo tún lè fún ọ ní kábíyèsí mo fún ọ ní ọjọ́ mẹ́ta mi lọ́dún fi rò ibi tó bá rò sí kò jẹ́ ká mọ̀. ṣé mo lè sọ̀rọ̀? ó ní kò sọ̀rọ̀ lọ́dún tí ẹni tẹ́mi fẹ́ kó mọ̀ mo ti sọ fún ọ torí mo gbọ́ gbogbo òwe tó ń pa lọ́kàn mo gbọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kábíyèsí rán PA ẹ̀ kó lọ bá arífá sọ̀rọ̀. kíní yìí ó pè ó sì kù kan mò ń bẹ̀jọ. àwọn pípò yìí láyà gan wọn bà mí ní jẹjẹ wọn láyà gan Ọlọ́run. Everybody, please mute. Don't interject each other, please. Please don't interject each other. Please talk one by one, please. Thank you. mo ń bọ̀. ọba àpààyàn ẹ ti bà Nàìjíríà jẹ́ jìnnà ó ti pátá ti wà lẹ́nu ẹ̀ ilẹ̀ máa mú yín o orí Mohbad ń jà lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ máa mú yín ilẹ̀ máa gbé yín mì lójijì àwọn ọba òṣì ṣọ́ba làwọn ilé ìṣá. ẹ máa tún gbọ́ mi kábíyèsí rán. They have guts, a lot of guts. Advice me fún ẹ Saheed lọ sígbàwò because. ọba Saheed Elégùṣì rán PA wọn kó lọ bá arífá sọ̀rọ̀ lálákọ̀ọ́kọ́ ìyẹn náà máa wọlé sí i mo fẹ́ play ẹ̀ one by one mo ti send yẹn ẹ má bínú mo stream record lánàá pẹ́ripẹ́rì ti kọ́ mi bọ́n ṣe ń stream record mo dẹ̀ ti gúdù gan ó ti kọ́ mi mo ti stream record so ìyẹn ni mo fẹ́ play kẹ́ gbọ́ ẹ má bínú ń lòdù ni ìyẹn gùn gan ẹ mọ̀ pé ìyẹn gangan náà fi di bargain ìyẹn gangan. How did we know if the person talking is PA to the king? Ẹ lọ bèrè lọ́wọ́ Google. Ẹ dẹ̀ lọ bèrè lọ́wọ́ Google. Àti play voice note tí wọ́n ti ń jump. Wọ́n ti ń Yorùbá ẹnu Yorùbá ò lè kó láéláé. Àwa la máa ṣera wa. Ẹ rí àti ìbẹ̀rẹ̀ rárá. Wọ́n ti ń judge lórí Facebook. How do we know? Ẹ dẹ̀ lọ ṣe forensic. Nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ mi ò mú start yẹn. But conversation wọn ni PA yẹn introduce ara ẹ̀ as a PA to ọba Elégùṣì. So ó wá ní kí ọ̀rọ̀ tóun àti Arífá fẹ́ sọ yìí ṣé Arífá lè búra over the phone. Arífá sọ pé òun ò lè búra ibi ẹyẹ lẹ máa ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ó yá. mi ò ní lè búra fún yín bàbá mi ẹ má bínú bọ̀ mo lè ṣèlérí fún yín pé kò ní dẹ́ta torí tó bá jẹ́ nǹkan tó yẹ kí etí mi gbọ́ màá lè mọ̀ pé yes ó yẹ kí etí mi gbọ́ bọ̀ tí ó bá ti lè ṣe nǹkan tó yẹ kí etí mi gbọ́ màá kí ibẹ̀ sínú ara mi bọ̀ mi ò ní lè búra fún yín ẹ má bínú mo ṣèlérí fún yín pé kò ní dẹ́ta.
káàsán, mo ti bá yín ṣáàtì rí. Ok, mo ti rántí. Ẹ káàsán sá. Ṣé kò lè sí? Ọba bá lórí ní gbogbo. It's not clear, Ke. Sir, ẹ mọ̀ pé last time tẹ́ bá mi sọ̀rọ̀ náà, ẹni kí n try káwọn èèyàn má bully kọ́ má pé picture kábíyèsí ẹgbẹ́ picture Liam mọ́. Nǹkan tí mo lè sọ nílé kábíyèsí. N tó jẹ́ kí n máa lo kábíyèsí fún yín pé representative ọba ni. Nǹkan tí mo fẹ́ sọ ni pé. It's not clear. Ẹ mọ tó ṣẹlẹ̀, ẹ máa sọ̀rọ̀ lọ mò ń bọ̀. tó bá lísì dára wọn máa gbọ́ bẹ́ẹ̀ láti dẹ́yìn máa lísì dára yẹn ń gbọ́. Ó clear mi ń gbọ́ clearly now. Hold on ó sọ pé ó ní pé kí wọ́n má gbé picture Liam pẹ̀lú títọ́ba mọ́ à ń gbọ́ náà ẹ lísì dára yẹn máa gbọ́. Èmi náà ń gbọ́ now. Àrífà nǹkan tó ń sọ Àrífà ń tún nǹkan yẹn sọ. Àrífà ń tún nǹkan yẹn sọ. Àrífà fi kọ́lá béèrè question lọ́wọ́ ẹni tó bá bá. Èmi náà sì máa ṣe analysis lé lórí ó yẹ ẹ jẹ́ n kún sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká kún sọ kí n sọ̀rọ̀ lé lórí lẹ́ẹ̀kan kó lè yìí. Okay. Mi ò ní lè búra fún yín bàbá mi, ẹ má bínú. Yẹ náà ó ní kí Àrífà kó búra Àrífà wá dá PA lóhùn pé òun ò lè búra. Bọ̀ mo lè ṣèlérí fún yín pé kò ní déta. Ó lóun lè ṣèlérí fún yín pé ọ̀rọ̀ yìí o kò ní lè déta láti lè secure ẹ̀. Torí tó bá jẹ́ nǹkan tó yẹ kí etí mi gbọ́, màá lè mọ̀ pé yes, ó yẹ kí etí mi gbọ́, bọ̀ tí ó bá ti fẹ́. Ẹ ṣáà ń gbọ́ Tàrífà, ẹ jẹ́ n fi Tàrífà sílẹ̀. Ṣé ń gbọ́ Tàrífà? Ṣèbẹ́ ń gbọ́ ti Àrífà kí n má sọ̀rọ̀ lórí Tàrífà. Panelist ẹ sọ̀rọ̀, ṣé ń gbọ́ Tàrífà clearly? Ó yá, ẹ jẹ́ n sọ ti kábíyèsí PA. Nǹkan tó yẹ kí tí mi gbọ́ màá kí ìbẹ̀ sínú ara mi, bọ̀ mi ò ní lè búra fún yín, ẹ má bínú, mo ṣèlérí fún yín pé kò ní déta. Àrífàlà, bàbá yẹn wá tún sá ó ní Àrífàlà. Wọ́n ní mo mọ̀ pé you are a man of your own. You are a man of your own. Ó dẹ̀ wá ní PA kábíyèsí ló ń sọ̀rọ̀. Ó wá ní PA kábíyèsí ló ń sọ̀rọ̀. PA kábíyèsí, ẹ káàsán, mo ti bá yín ṣáàtì rí. Yes, Àrífà wá ní òun àti ti ṣáàtì rí. Ó dẹ̀ confirm ẹ̀ ó ní yes. Ẹ̀yin tẹ́ ń béèrè pé how do we sure bó pé PA kábíyèsí ni ṣe ti ń gbọ́ báyìí. Ok, mo ti rántí, ẹ káàsán sá. Ó ní kábíyèsí ló rán mi sí ẹ o. Ó ní kábíyèsí ló rán mi sí ẹ o. Àrífà wá ní ṣé kò lè sà. Wọ́n ní ibi tí mo fẹ́ kẹ́ wá gbọ́ dáadáa ni ṣé o ti rí gbogbo àṣírí tó ń tú. Gbogbo àṣírí tó ń tú.
ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn gbogbo àṣírí tó ń tú ìyẹn mi pé ọ̀rọ̀ táwọn arífá ń sọ na confam gbogbo àṣírí tó ń tú. má jẹ́ kí kábíyèsí mọ̀ sí rárá. Ta ló ń sọ̀rọ̀? Inú kábíyèsí ò dùn sí rárá. Inú kábíyèsí ò dùn sí rárá. Thank you. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti fẹ́ máa fi ibẹ̀ ló pause. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n wá béèrè lọ́wọ́ Arífá pé èló ló fẹ́, èló ló need, èló ló fẹ́. Wọ́n ní kó name price yẹ wípé èló ló fẹ́. Name your price. Name your price. Tí ó bá jẹ́ òótọ́ làwọn Arífá ń sọ why tí wọ́n fi jẹ́ tó fi jẹ́ ìyẹn ni wọ́n fi wọlé wípé kó name your price. Tí àwọn ọ̀rọ̀ yóò fi ní máa gbé jáde mọ́. Name your price. Tí àwọn ọ̀rọ̀ yìí tó fi ní máa gbé jáde mọ́. Ẹ mọ̀ pé the last time jọba mi sọ̀rọ̀ náà ẹni kì í try káwọn èèyàn má bùlì kọ́ má pè picture kábíyèsí fẹ́gbẹ́ picture ìyá mọ̀. Bẹ́ẹ̀ ni. Nǹkan tí mo lè sọ ilé kábíyèsí. N tó jẹ́ kí n máa lo kábíyèsí fún yín pé representative ọba ni o. Ó ló yé òun àgbà yẹn ní Arífá ní nǹkan tó jẹ́ kóun máa lo kábíyèsí pé representative ọba lòun náà. Bàbá yẹn wá dá lóhùn pé ó yé òun ọmọ àgbà ni ẹ́. Nǹkan tí mo fẹ́ sọ ni pé tó bá jẹ́ tó kàn fi owó sílẹ̀ bí ní ìdòwò. Wàá gbáyé. Owó kọ́ ni gbogbo àwọn kan wà interested nínú oko tó pa Mohbad. Wàá gbáyé. Owó kọ́ lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí mo kàn fẹ́ kẹ́ ẹgbẹ́ kábíyèsí ni pé tí wọ́n bá mọ nǹkan tó yẹ kán ṣe gẹ́gẹ́ bí àgbà ẹ jẹ́ kán ṣe. Mi ò ní tíráàjì wọn mọ́. Mi ò ní tíráàjì kábíyèsí. Bàbá yẹn wá ní gbọ́ mi Arífá ńlá, gbọ́ mi Arífá ńlá, listen to me. Ó ní opportunity là ń sọ̀rọ̀ nípa èyí o. Opportunity là ń sọ̀rọ̀ nípa èyí o. Ó dẹ̀ ní opportunity ẹ̀kọ̀ọ̀kan l'opportunity máa ń wáyé wípé opportunity t'Arífá ní láti dolówó olówó gbóná owó ẹ̀jẹ̀ wípé kó tètè grab opportunity yẹn. Gbọ́ mi Arífá ńlá, opportunity ẹ̀kan l'opportunity máa ń wáyé. Opportunity tó wá níwájú ẹ̀yà Arífá ńlá o lè dolówó ẹ̀jẹ̀ o lè máa bá wọn ná owó ẹ̀jẹ̀. Wọ́n wá ń tòsí Arífá pé àsìkò yìí ló ní ìdí opportunity yìí nítorí pé Arífá fẹ́ ṣègbéyàwó ẹ gbọ́ tán máa dákọ ẹ̀ ìpè ṣó mọ̀ pé ó fẹ́ ṣègbéyàwó kí ọba lè gbé ọ̀pá àṣẹ wá síbi ìgbéyàwó kí kọ́ lè mọ̀ pé Arífá lá ní èèyàn kọ́ba lè gbé ọ̀pá àṣẹ wá síbi wedding ìgbéyàwó Arífá kó lè dùn kó lárinrin àbí. ṣe gbọ́ wọ́n náwọn mọ̀ pé ó fẹ́ ṣe wedding mo dẹ̀ mọ̀ pé a mọ̀ pé ó fẹ́ ṣe wedding kó lè gba owó ẹ̀jẹ̀ kó fi ṣe wedding ìgbéyàwó yẹn wà ní dàrú kó tó dọ́dún kan ìyàwó náà wá mẹ́yàn ẹ̀yìn ìyàwó wá mẹ́ni.
ó ní pé o fẹ́ ṣe wedding àwọn mọ̀ pé o máa ní ìdí owó ṣé èèyàn tó fẹ́ ṣe wedding ò ti náwó ara ẹ̀ kò ti kọ́ ti kóòtù ẹ̀ according to size ara àwọn fake life tó ń live in Lagos lẹ ti rí yẹn o ṣe ti rí báyìí ó ní o fẹ́ ṣe wedding o mọ̀ pé o máa ní ìdí owó wọ́n ń tò sí àrífà. wọ́n náà wọ́n ti fún ẹ ní ọjọ́ mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o rò ó àwọn fún ẹ ní ọjọ́ mẹ́ta kó o lọ rò ó kó o lọ ronú pìwàdà bóyá o máa gba owó ẹ̀jẹ̀ kó o wá nèmú price ẹ kó o ní kàn fún ẹ ní 30 million kó o wọ̀ náà wà lọ ra mọ́tò bóyá mọ́tò yìí ò ní pààyàn dànù. wọ́n ní kó o rò ó wípé opportunity leléyìí tó níyìí rò dáadáa opportunity leléyìí tó níyìí àrífà lọ rò ó wọ́n ní irú opportunity dẹ̀ lè má wáyé mọ́ irú opportunity tàrífà rí ni ipe irú ẹ̀ ó lè má wáyé mọ́ tí ó bá fi lè lose eléyìí. ó ní kó sọ iye tó fẹ́ sọ iye tó fẹ́ sọ iye tó fẹ́ ó ní kó sọ iye name your price. Bàbá ẹ ṣe máa bó bá possible whichever way èmi ò dráàgì kábíyèsí lọ nítorí tèmi ṣùgbọ́n màá gbìyànjú ìwọ̀nba fà bó bá ṣe mọ̀ kàn sí ní TikTok nọ́mbà yìí wà ní private bóyá ẹ̀dẹ̀ lọ́wọ́. wọ́n wá mọ̀ọ́mọ̀ pé àrífà ní private wọn ò jẹ́ kó ní nọ́mbà tiwọn lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn ní nọ́mbà àrífà wọ́n wá fi private call wọ́n fi pe àrífà. wọ́n wá fẹ́ jẹ́ kó ní nọ́mbà wọ́n ní kó lọ bá wọn sọ̀rọ̀ lórí TikTok Messenger wọ́n ò fẹ́ jẹ́ kó ní nọ́mbà. ó lóun máa retí reply àrífà within 3 working days within 3 working days ó lóun máa retí reply àrífà lórí ọ̀rọ̀ yìí wípé àwọn fún ní 3 days kó fi rò kó sọ iye tó fẹ́ gbà. ṣebí 3 days ni ẹni wọn fún mi. àrífà wá béèrè pé ṣebí 3 days lọ́jọ́ tẹ́ fún mi òun lẹ́gbọ̀n. màá kàn sí fọdù bó bá ṣe jẹ́ ṣóyè yín bẹ́ẹ̀ yẹn ní ó wá di ọjọ́ mẹ́ta wá collapse ọjọ́ mẹ́ta wá expire wọ́n dẹ̀ monitor àrífà back to back wọ́n jọ ń wà lórí. tí àrífà bá bẹ̀rẹ̀ show wọ́n jọ bẹ̀rẹ̀ show ni tí àrífà bá bẹ̀rẹ̀ show wọ́n jọ bẹ̀rẹ̀ show ni wọ́n wá rí i pé àrífà ò turn up ìyẹn lélẹ́yìn. ẹ ń gbọ́ mi àrífà ẹ bá lọ́wọ́ ẹ bá lọ́wọ́. nígbà tí wọ́n rí i pé after 3 working days tí wọ́n fún àrífà ò turn up kò make mention kò kọbi ara sí i wọ́n wá ṣe kí ni wọ́n wá tún wá pe àrífà again ìgbà iná ṣe wà threatening life ẹ̀ ẹ máa gbọ́. ẹ ń gbọ́ mi àrífà ẹ bá lọ́wọ́ ẹ bá lọ́wọ́ kí ẹ kábíyèsí ń sọ̀rọ̀ àìká lẹ́sà ẹ̀sà mo fẹ́ kó mọ̀ kankan ní o lórí mo dà pé orí program. ṣé ń gbọ́ eléyìí clearly ṣé eléyìí clear kí n má sọ̀rọ̀ lé eléyìí ṣé eléyìí clear. Oh yeah, thank you. tó wà yẹn mo fẹ́ kó mọ̀ kankan ní o lórí mo dà pé orí program tó wà yẹn ní tèmi àti ẹjọ́ sọ mi ò máa gbọdọ̀ gbọ́n kankan. ṣàgbọ́
wọ́n wá tírẹ́ẹ̀tì ẹ̀ wọ́n wá rí i pé Arífá ò tọ̀nà bàbá yẹn wá padà sọ fún pé Arífá mò ń wo ṣó ẹ̀ òun pa lówe nǹkan tí èmi àti ẹjọ́ sọ kò má gbọ́dọ̀ déta ẹ̀rù tí wàá ń ba àwọn náà nítorí pé Arífá ò turn up Arífá ò get back to them. bí bẹ́ẹ̀ kọ́ ó fẹ̀mí ara ẹ̀ wéwu ni o. ṣé ẹ ti gbọ́ bí bẹ́ẹ̀ kọ́ ó fẹ̀mí ara ẹ̀ wéwu ṣé kò ti ṣú ọ̀pá wọn ni wọ́n pa Mohbad wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ó fẹ̀mí ara ẹ̀ wéwu ni o ṣé gbogbo everything tí àwọn èèyàn bá ti ṣẹ̀kẹ́ ẹ pa wọ́n dànù ni ṣe all the time táwọn èèyàn bá ti ṣẹ̀ ẹ́ nídàájọ́ míì tẹ́ ẹ lè fún yànjú kẹ́ ẹ pàdánù ẹ wo bọ́n ṣe condemn Arífá to death ẹ wo bọ́n ṣe condemn Arífá to death ṣé dandan ni dandan téèyàn bá tí nǹkan ò bá ti work in your way dandan ni kẹ́ ẹ pàdánù ni. orí program tó wà yẹn ní tèmi àti ẹjọ́ sọ ẹ gbọ́. ẹ ń gbọ́ mi Arífá ẹ̀ka lẹ́wọ̀n ẹ̀ka lẹ́wọ̀n kí ẹ̀ kábíyèsí ń sọ̀rọ̀ ẹ̀ka lẹ́wọ̀n ẹ̀ka mo fẹ́ kó mọ̀ kankan ní o lórí mo rà pé orí program tó wà yẹn ní tèmi àti ẹjọ́ sọ mi ò máa gbọ́dọ̀ gbọ́n kankan bí bẹ́ẹ̀ kọ́ ó fẹ̀mí ara ẹ̀ wíwu ni o àbí pé àǹfààní tá a fún wọn ní. ìyẹn opportunity táwọn ń sọ bó ṣe máa ń náwó ẹ̀jẹ̀ ó ní àǹfààní tá a fún ọ ìyẹn opportunity tó sọ nínú first one wípé this is opportunity only come once opportunity only come once wọ́n wá ní àwọn ti fún ní opportunity báyìí nígbà tí ò dẹ̀ ti use opportunity yẹn wọ́n ti condemn ẹ̀ kọ́ lọ pàdánù ni wọ́n ti condemn Arífá the next thing náà sì ẹ lọ pàdánù bó ṣe pa Mohbad. ní ọjọ́ mẹ́ta lóòótọ́ òfu alẹ́ sí bẹ́ẹ̀ òpin ọjọ́ mẹ́ta mo tún lè fún. ó ní ọjọ́ mẹ́ta yẹn tóòtọ́ ò fáwọn lésì báyìí àwọn dẹ̀ wà lórí iṣu ẹ̀ òun pa òwe bí ẹni pé o fẹ́ lahùn o fẹ́ sọ̀rọ̀. ó ní pé mo sì lè fún ọ ní kábíyèsí ni fún ọ ní ọjọ́ mẹ́ta mi. ó wá ní ọba Saheed Elégùṣì ó ní kó o fún òun ní ọjọ́ mẹ́ta another 3 working days bóyá tún sì lè ronú pìwàdà again a lè fẹ́ bá wọn ná owó ẹ̀jẹ̀ a lè fẹ́ bá wọn ná owó ìbànújẹ́ wọ́n tún fún ní another 3 days wípé kọ́ máa tí ì lọ pa wípé kọ́ sì tún fún ní another 3 days tó bá ti wá lọ another 3 days yẹn kọ́ ṣẹ̀ wá lọ pa. ojú fi rò ibi tó bá rò sí kò ní ká mọ̀. ṣé mo lè sọ̀rọ̀? ó ní kò sọ̀rọ̀ lọ títí. ṣẹ́rí wọ́n ti condemn Arífá to death wọ́n ti condemn Arífá to death pé kò sọ̀rọ̀ lọ títí no time to waste time kọ́ lọ pa Arífá ni nǹkan ò dẹ̀ gbọ́dọ̀ ṣe Arífá nǹkan ò gbọ́dọ̀ ṣe Westo nǹkan ò gbọ́dọ̀ ṣe any one of them tó ń jà fún justice yìí gbogbo àwa tẹ́ petition nǹkan ò gbọ́dọ̀ ṣe kánú wa. ẹ wo irú àwọn ọba wo leléyìí ọba gbẹ̀mígbẹ̀mí gbà tẹ́ jọba lé wa lórí tẹ́ tún ń pa wá jẹ tẹ́ tún ń pààyàn ṣé èèyàn lèèyàn ń jẹ sanra ni ṣé èèyàn lẹ́jẹ́ ní gbogbo ẹ̀kẹ́ ń ṣe dán rọ́tọ́rọ́tọ́ ni. nígbà kó mọ̀ mo ti sọ fún un torí mo gbọ́ gbogbo òwe tó ń pa lọ́sàn-án. wọ́n nítorí pé mo gbọ́ gbogbo òwe tó ń pa lọ́sàn-án lórí iṣu ẹ tó ń pa lọ́sàn-án so wọ́n ti condemn Arífá to death kọ́ lọ pa Arífá. fún un torí mo gbọ́ gbogbo òwe tó ń pa lọ́sàn-án. mo gbọ́. Then he ends the call. And wá mọ̀ the funny thing wọ́n end the call yẹn well bàbá yẹn ló wá báǹgì fóònù mọ́ Arífá létí wọ́n ṣe báyìí mo gbọ́ gbogbo òwe tó ń pa lọ́sàn-án wọ́n dẹ̀ jago mọ́ létí jẹun tún wo òye lè náà jẹ́ ṣe wá pélé ṣé ẹ múlẹ̀ bẹ́ẹ̀ yẹn o ṣé ẹ ń dé ń bọ̀ wá pélé jẹ́ ṣe wá gbọ́ ilé. pẹ̀lú Arífá
Hello. Hello, Arifa. Ẹ máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí. Hello. Ẹ ń gbọ́ mi. Arifa. Ẹ kálẹ́ bàbá. Ẹ kálẹ́ ọ̀lẹ́. Ṣé kábíyèsí ló ń sọ̀rọ̀? Ẹ kálẹ́ sà. Ẹ sà. Mo fẹ́ kó mọ̀ kankan ní o. Orí mo dà pé orí program tó wà yẹn ní tèmi àti ẹjọ́ sọ ní màá gbọ́dọ̀ gbọ́n kankan. Bíbẹ̀ ẹ̀kọ́ ó fẹ̀mí ara wíwo ni o. Àbí pé àǹfààní tá a fún ọ ní ọjọ́ mẹ́ta yẹn lóòótọ́ òòfù alẹ́ sí báyìí òpin ọjọ́ mẹ́ta mo tún lè fún ọ ní ó ní pé mo tún lè fún ọ ní kábíyèsí mo fún ọ ní ọjọ́ mẹ́ta mi ojú fi rò ó ibi tó bá rò sí kò jẹ́ ká mọ̀. Ṣé mo lè sọ̀rọ̀? Ó ní kò sọ̀rọ̀ lọ títí ní pé mi fẹ́ kó mọ̀ mo ti sọ fún ọ torí mo gbọ́ gbogbo òwe tó ń pa lọ́sàn-án mo gbọ́ ṣùgbọ́n níta àjọ sọ kò sí àgbọ̀dọ̀ bọ́ta tí mi fẹ́ kọ́ ọmọ mi. Báwo. Ẹ̀rú sọ ẹni sùúrù nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé kì í ṣe èmi nìkan ni mo wà nídìí movement yìí kí ló dé jẹ́ pé èmi nìkan ni threat yìí ló ń kàngàn sí jù kí ni mo ṣe. Ẹ̀ṣẹ̀ wà ní ká béèrè fún tó pa ọmọdé yìí. Àgbà yìí ẹ bá ń tẹ lọ́ọ̀fù Arifa. Mo sì mọ̀ pé ó ṣe é lè kọ́ ló mọ̀ ṣùgbọ́n a ti sọ nítorí mi. Ṣé gbọ́ wọn náwọn mọ̀ pé oríṣiríṣi nǹkan ni Arifa mọ̀ nípa kábíyèsí wọn náwọn mọ̀ wípé oríṣiríṣi nǹkan ni Arifa mọ̀ nípa ọ̀rọ̀ yìí so òun ló fi jẹ́ Arifa ní target. Ìyẹn mo fẹ́ kó dájọ́ ṣé ká ṣe ní ìdí ìgbà ìjọsìn fún nǹkan tó bá fẹ́. Wọ́n ní ká jọ sọ́ǹtù bínú tìbí bá a ṣe jọ sọ yìí kí Arifa sọ nǹkan tó bá fẹ́ wọ́n ní kí Arifa sọ nǹkan tó bá fẹ́. Mo sì jáwọ́ lórí ọ̀rọ̀ yìí. Kó dẹ̀ jáwọ́ lórí ọ̀rọ̀ yìí. Arifa mo ń gbọ́ yín. Ṣé gbọ́ another voice note tó lélẹ̀ ṣé o rò pé nǹkan tí mò ń sọ ṣé o rò pé mò ń bá ẹ ṣeré ni ṣé o rò pé nǹkan tí mò ń sọ ṣé o rò pé mò ń bá ẹ ṣeré ni ẹ gbọ́. Hello. Arifa mo ń gbọ́ yín. Leave him. Mo máa ní ìyẹn gidi. Gbogbo ọdún rẹ̀ ṣe ni mò ń wò. Gbogbo ọdún rẹ̀ pátá ni mò ń wò. Má kọjá àyà rẹ̀ sọ fún ọ. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Má kọjá àyà rẹ̀. Nǹkan lọmọkùnrin kù ẹ lè pa mí lè nìkẹ́ tún pa mí lọ́la. Wàá gbà yìí. Ìyá ògbón tó ráwọ́ lè yí o. ẹ lè pa mí lè ní kẹ́ pa mí. Bóyá ẹ fẹ́ kí gbogbo ayé mọ tí ẹ ṣe ti lè fi jù rẹ̀. Tí n bá mọ púpọ̀ ṣé mi nìkan mo mọ púpọ̀. Wọ́n ní kò tó bẹ́ẹ̀. Ó mọ̀ pé ìwọ ni ibi wọ́n kọ́ sí ń dáná rò. Mo mọ̀. Èmi nìkan kọ́ mo mọ púpọ̀. Wàá bá mi bẹ̀. Wàhálà ẹjọ́ kọkùnrin tàtọ̀rọ̀ kóbìnrin náà tọ̀ kò sí wàhálà ó ṣe mo dúpẹ́. Tó bá bẹ̀rẹ̀ wà mọ́ kò ní séwu. Tọ́ Perry ẹ bẹ̀rẹ̀ òun lẹ ti gbọ́ ẹ̀. Especially the people in Lagos the way bọ́n ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ yẹn ìsìn ló yẹ ká correct. Wọ́n máa ń ṣe bíi pé tó ń bá pààyàn wọ́n pa ẹni yẹn gbé ni nothing will happen kò dẹ̀ sẹ́yìn nǹkan tó lè mú wọn sí nǹkan tó fi ń ṣe gbogbo kìíní ìlélẹ̀. Tẹ́ bá rí náà àwọn náà kan tó ń pera wọn náà ní Curtis the way bọ́n ṣe ń threaten àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yẹn bọ́n ṣe ń ṣe náà nìyẹn. Mohbad ti sọ ó ní wọ́n máa títò náà máa fi ṣe àríkọ́gbọ́n
torí pé àfẹ́ kú làwọn pípọ̀ yìí ṣe ń kọ̀ntínú gbogbo kìíní but àwa yìí tá bá dìde pé èèyàn tẹ́ bá fẹ́ pa mọ́mí láìtọ́n ẹ káàárọ̀ ṣe lè pa gbogbo èèyàn tán ni èèyàn tẹ́ ìjọba lé lórí tẹ́ ń govern lórí ẹ máa threaten wọn pé you want to kill them bọ́n ṣe wà ní ìsìn tó ń bá petition wọn ẹ máa rí kò sí nǹkan tí àwọn ọlọ́pàá wèrè yẹn fẹ́ ṣe nothing wọ́n ṣáà máa mọ voice bàbá wèrè tó ń sọ̀rọ̀ yìí ṣé kò bímọ ni àwọn pípì wọ́n burú gan-an and eléyìí náà dẹ̀ fi mọ̀ fi ṣe first and the last tó máa pààyàn tó ń dẹ̀ tó máa dúró ti pé wọ́n pa ṣé wọ́n lè jáde pé àwọn ló pa Mohbad tó máa mọ̀ pé wọ́n lè pààyàn kò tó dúró tì why they no come out and say yes I'm the one killed this boy wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Let me start from there. ẹ káàsán ẹ má bínú màmá interject ní torí àwọn tó rí Facebook lẹ́kọ̀ọ̀kan ẹ má bínú. ó yá ẹ sọ̀rọ̀. This same PA ó tẹ́sí Bukky Jesse náà náà because Bukky Jesse sọ lórí láìní ẹ̀ pé ẹnìkan pé òun lòun PA ọba ó fẹ́ máa tẹ́sí pé òun já òun cut fóun dànù lé etí òun block number ẹ̀ ṣe understand. So ó ti yé wa kí ló dé tó jẹ́ pé àwọn tó ń jà fún justice lè wá tẹ́sí kí ló tẹ̀sí máa lọ tẹ́sí àwọn tó lá ní àǹkó tó bá yẹ pé lóòótọ́ ṣe kínní. So ó ti hàn ẹni tó ń ná owó lẹ́yìn Wùnmí báyìí ṣe ti rí ẹni tó ń ná owó ó ti show ẹni tó wà ní behind these things ó ti show. tó ti yé wa ní ìsúná tó ń sọ fún arífà tó kó búra definitely bó ṣe búra fún ìyá rẹ̀. wọ́n ti búra fún gbogbo wọn ayé wọn ti bàjẹ́ wọ́n ti búra fún wọn yes. bọ́dà Lati mo wo fídíò pàtí Wùnmí lánàá ìyá Mohbad mo dẹ̀ ń sunkún ìyá Mohbad ń ṣe I love you fáwọn èèyàn tó wá. Meanwhile, next time party gbogbo justice nobody will talk about this thing again and you will not see your phone again. Ṣé ìyá Mohbad ṣó pọlọ ẹ pé? Because I don't understand. Ẹ ti rí pọ́n ti búra fún gbogbo wọn ní gbogbo wọn yẹn ṣe bí olórí burúkú. Ẹ wà àdúrà tó náà ń kọrin lánàá. Àdúrà ti yó ó ti mú gbogbo ó ti yó ó ṣe bí dídárin. Which kind thing be this? I don't tire. For justice yìí o, a máa gbà á. Gbogbo àwọn tó ń tẹ́tì nìyẹn ikú máa pa wọn ikú máa pa ọba yẹn gan fún their end is here is the end wọn yìí Mohbad ti sọ ó ti pẹ́ tẹ̀sí ṣe tèmi yìí lè máa fi ṣàkẹ́yìn ó ti yé wa náà why tẹ̀ lọ tẹ́tì Tọ́lá ni why tẹ̀ lọ tẹ́tì Mama Sita because they side you people. Because they are paying them àwọn náà lọ ń sanwó fún wọn náà. they are paying them ẹ máa wòye dọ́là sọ máa fi ń sanwó fún kọ́ máa fi sọ nonsense we are on the right path. All right. Inshallah. Thank you. Oh yeah, continue there.